ó ti yẹ tó bá ń gbọ́ pé búrẹ́dì wà o ẹ̀wà wà ajẹ́pówó wà ó ti yẹ mi ìfẹ́ kó lọ fà á ẹ kàn farabalẹ̀ kẹ́ wọ́n tó ṣẹlẹ̀ láàrin ọba orin pẹ̀lú Ayéfẹ́lẹ́ nílùú Ìbàdàn ó lọ fà talk of the town ni and báwo lọ bá orin pẹ̀lú Táyé Currency báwo náà ṣe kíra wọn ìgbà tó ń ra wọn tí awo bá pàdé awo wọn máa sábà ara wọn náà ni ọ̀gá mọ̀gá ọmọọṣẹ́ dẹ̀ mọ́ ọmọọṣẹ́ kò ní bá jẹ́ bá mi subscribe sí Àkọ́tì ẹ bá mi like ẹ bá mi share kẹ̀dẹ̀ comment one love búrẹ́dì wà ẹ má gbàgbé o. ọmọ mi wẹ̀rẹ̀ wà lẹ́gọ̀ wọ́n ní búrẹ́dì wà ẹ̀wà wà ajẹ́kọ̀ọ́ wà wẹ̀rẹ̀ tó wà ó. kó tó di pé ọlọ́run bọ́sà búrẹ́dì wà láti rí wẹ̀rẹ̀ ìrúlẹ̀ tó ti pọ̀ lẹ́gbẹ̀ẹ́. búrẹ́dì tó bá ti lówó ó ní láti ní wẹ̀rẹ̀. nǹkan ìjẹ́ wẹ̀rẹ̀ pẹ̀lú integrity ni èèyàn bá ní wẹ̀rẹ̀ rárá wọn máa kọ̀ máa rẹ jẹ́. ó tó di pé ọlọ́run bọ́sà búrẹ́dì wà láti rí wẹ̀rẹ̀ ìrúlẹ̀ tó ti pọ̀ lẹ́gbẹ̀ẹ́. ẹ̀yà bọ́sà àṣàkọ́ lọ́sẹ̀ ìrìnyẹ tó bá ti wáyé adúsẹ́ni tọ́jú ẹ̀ lọ. àwọn ọmọ òkúrò wa máa wá sáwọn ilé ìfún ẹ̀ wọ́n lọ dé ilé wọ́n ṣe gbọ́dọ̀ jẹ búrẹ́dì ẹ̀ lọ. àwọn ọmọ ti sọ̀tẹ̀yìn kan tí a máa rí sáfún ẹ̀ tí a máa rí sábàjì náà ò sì máa jẹ yẹn. tó bá ti wáyé adúsẹ́ni tọ́jú ẹ̀ lọ. àwọn ẹlẹ́gbọ̀n àgbà wa máa wá sáwọn ilé ìfún ẹ̀ wọ́n lọ dé ilé wọ́n ṣe gbọ́dọ̀ jẹ búrẹ́dì ẹ̀ lọ. àwọn ọmọ ti sọ̀tẹ̀yìn kan tí a máa rí sáfún ẹ̀ tí a máa rí sábàjì náà ò sì máa jẹ yẹn. òṣùpá ìrọ̀bí ọkùnrin mẹ́ta àwọn àbọ̀ ìyàwó mi ló ń ṣojúṣe nínú rẹ̀ ní ọ̀dẹ̀dẹ̀ ìrọ̀bọ̀ rẹ̀ ní kọ́lọ́mọ̀ rẹ̀ ní sáré wọlé kọrin mọ́jú tí rí sáré ọ̀pàlà lọ. àgàgbà tó jọ̀bọ̀ ní sọ́sùn rẹ̀ ṣàdírẹ́gbẹ̀. eléyìí tó gbé súnmọ́ mi tó bí kò ṣe kúrú kẹ́lẹ́. èmi tí mo lálùjọ sólè mọ́ ọmọ tàbí ilé. mo mẹ́kẹ́ kí mọ́lù bí ìgbẹ́ máa lùlù yẹn bẹ́. obìnrin fẹ́ lálùjọ tó kì í sọ̀rọ̀ ilẹ̀ dáadáa. búrẹ́dì wà mo fẹ́ kọrin mọ́jú bí tẹ̀rọ mọ́jú Agége mo lè kọrin mọ́jú bí irinṣẹ́ mi wà lánàá àgàgà kó jọ̀bọ̀ kí sọ́sùn lè ṣàdílé ṣàlọ́wọ́ ìsọ́kẹ́ súnmọ́ mi tẹ́mi kò ṣe kúrú kẹ́lẹ́ èmi tí mo lálùjọ sọ́dọ̀ mọ́ ọmọ gbàgbé ilé mo máa ń pàkí mọ́lù bí ìpẹ́ máa lùlù yẹn bẹ́ obìnrin fẹ́ lálùjọ sọ́kì sọ̀rọ̀ ilẹ̀ dáadáa. mo kọ̀kọ́ fún òní adéjọ́ sí onílọ́jọ́ kan sí eré kan lóbìnrin kan wá wọ́n wá ní kájọ dírẹ́sì mo lérí ọ̀sán wà ló fẹ́ ní àbísálẹ̀ kò lẹ́yìn kéyìí kákan ṣáàtì ètò ṣeré òun á fi mẹ́kì mi kọrin fún ilé lẹ́yìn ó lòun gbọ́ pé títà àbẹ̀rẹ̀ sí kó níṣẹ́ bẹ̀rẹ̀ lásàlẹ̀ lábẹ́rẹ́ eré. àṣírí rẹ̀ ní ẹ̀rọ ó wá ní bíbá kékeré ìlú jìsà yìí lẹ́yìn ìtajì sálásálẹ̀ lójú ìgbàlá ẹni ta jìtá láti ọ̀sọ́dọ̀rú disappointing jìtá ẹ̀yìn rẹ̀ ó kí á tó olóko sí ìwòsàn yàtọ̀. torí mo ti ṣe ní ọ̀sán mo ṣe wá papọ̀ mọ́sálẹ̀ àti ṣeré ìdájí gbọ̀ngàn ó ti wá rẹ̀ mí sórí jìtá tí mo wọlé òkò kéré wàláyé ó tó ibi ti sọ̀dí àgbẹ̀. ọ̀bọ̀rọ̀ tó jí lóbi Messi ó tàbí Ronaldo. mo súnmọ́ dábì ọmọ oríjú kóra lọ Rosiski nínú lórí òyìnbó bá wò Lápáàdì nínú lórí ìyàgbẹ́ni. ẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ bàbá ẹ̀ kò lè parọ́ mọ́mọ́ ẹ̀ ó ń bẹ́ sọ̀díkì kúrọ́kúrọ́ sọ̀díkì.
Assist one judge, MC Bakur Jaka.